ẹ jẹ́ máa fi èyí kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ní ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wó bọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ lórí bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ebe tí mọ̀ wá bí ìṣe wa lórí ìkànnì yìí pé bí bá ti ń balẹ̀ báyìí náà la máa ń gbé wá sójú mọ́ máwòrán àtẹ́tí gbọ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa bí mímọ̀ ṣe tàwa náà kọ́ àtìlẹ́yìn Elédùmarè ládìgbà àti fẹ́tẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ ní sí wa lórí ìkànnì yìí bẹ́ẹ̀ ṣe wọ́n fìfẹ́ hàn wá ẹ dákun ẹ má jẹ́ kó sú yín ẹ túbọ̀ máa gbé wa lárugẹ káwa náà máa fi tìyín ká máa fi tiwa gbé tìyín kẹ́ máa fi tìyín náà kẹ́ máa fi gbé tiwa látàrí bẹ́ẹ̀ bá ṣe ń bá wa láìkì rẹ̀ tẹ́ bá wa ṣí rẹ̀ káàkiri inú wa dùn lọ́pọ̀lọpọ̀ ìròyìn fún ti àsìkò yìí ó náà látúnṣe bẹ́ẹ̀ tí a tún mú wá sójú mọ́ máwòrán orúkọ oníròyìn yìí kò yí padà o àyànfẹ́ Elédùmarè yìí náà ní ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́ lu àfikún owó oṣù àwọn ọmọ ogun ilẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló tún ti sanwó síta fáwọn ajagun fẹ̀yìntì tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí. Ẹ má sọ ara yín dẹrú àwọn olówó àbí bọ̀rọ̀kìnní ní orílẹ̀-èdè Nàìjíríà Dèjì Adéyanjú lójú bọ́ǹbù ọ̀rọ̀ náà sáwọn agbófinró orílẹ̀-èdè yìí. Ọ̀fọ̀ ńlá àti ọ̀fọ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní ikú bàbá Àjàní Bello jẹ́ o gómìnà ìpínlẹ̀ Kwara òun ló sọ èyí di mímọ̀. Fún ìgbà kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọ̀sẹ̀ kan ṣoṣo ìbúgbàmù àdó olóró tó ti wáyé ní ìpínlẹ̀ Zamfara láàrin ọjọ́ méjì síra wọn. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ondo ti tẹ àwọn afurasí méjì tí wọ́n lọ́wọ́ nínú ikú adarí fún ètò ìpolongo ìbò Lucky Ayédàtiwa táwọn méjèèjì sì jẹ́ ọmọ ilẹ̀ Haúsá lọ́hùn-ún. Ní ìpínlẹ̀ Kwara báyìí ọmọ ọdún mẹ́sàn-án kan ló ṣe bẹ́ẹ̀ tó dáná sun ilé bàbá rẹ̀ lásìkò tó ń fi ìsáná ṣeré pẹ̀lú báńgà. Ọmọ ọdún 15 fi májèlé sóúnjẹ akẹgbẹ́ rẹ̀ ní iléèwé láti gbẹ̀san ìwà tí ìyá ọmọ náà tó hù sí ní ìpínlẹ̀ Ondo. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́ lu àfikún owó oṣù àwọn ọmọ ogun ilẹ̀ yìí bẹ́ẹ̀ ló tún ti sanwó síta fáwọn ajagun fẹ̀yìntì gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tó wa lọ́wọ́ láti olùléṣẹ́ mínísítà kékeré fétò ààbò ilẹ̀ yìí Bello Matawalle ó ní ó fi ìròyìn náà léde láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún mínísítà ọ̀hún èyún Ẹ̀ńṣọ́ Ògúbíkè ó ló fi ìdí ìròyìn náà tó fi léde síta nínú àlàyé rẹ̀ ibẹ̀ ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu àfikún owó oṣù àwọn ọmọ ogun lẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló tún pa á láṣẹ wípé oṣù mẹ́ta sẹ́yìn níṣe ni kí wọ́n tún san owó oṣù náà kò ṣàfikún rẹ̀ pé ààrẹ tún ti buwọ́lu àfikún fún owó àwọn tó jẹ́ ajagun fẹ̀yìntì èyí tá a mọ̀ sí pẹ̀nṣánníà látún ti gbà níṣe ni mínísítà náà ó na àwọn lo ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ takuntakun àti àtìlẹ́yìn tó ń fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí láti lè jẹ́ kí ètò ààbò tó péye àti èyí tó mọ́yán lórí kó lè wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má sọ ara yín dẹrú àwọn olówó tàbí bọ̀rọ̀kìnní ní orílẹ̀-èdè Nàìjíríà Dèjì Adéyanjú lójú bọ́ǹbù ọ̀rọ̀ sáwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn Dèjì Adéyanjú olósọ èyí di mímọ̀ lólùlulẹ̀ tí ń ṣe Àbújá nígbà tí ó ń fi ìwòye sí ti hàn lórí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ agbẹjọ́rò tó náà tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn èyí Délé Fárótìmí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó fi ba orúkọ ẹni tó jẹ́ agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí Afẹ́ Babalọ́lá SAN tó fi ọ̀rọ̀ bá ní orúkọ jẹ́ nínú ìwé kan èyí tí Délé Fárótìmí tó kọ síta ibẹ̀ ní Dèjì Adéyanjú ló ti wá bu ojú tó ti fi ẹnu àtẹ́ kan ìwà tí àwọn agbófinró tí wọ́n wù ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí yóò máa ṣe àlàyé ó ní lóòótọ́ àti lódodo ọ̀gá àgbà pátápátá ó ní Afẹ́ Babalọ́lá ló jẹ́ fún àwọn lẹ́nu iṣẹ́
agbẹjọ́rò tí àwọn yàn láàyò yìí ó ní bẹ́ẹ̀ ó yẹ kí bàbá náà kí wọ́n fi ẹsẹ̀ òfin kí wọ́n fi tọ ọ̀rọ̀ ọ̀hún bí Délé Fárótìmí tó bá ṣe ìbanilórúkọ jẹ́ sí orúkọ wọn. Ó ní kì í ṣe wípé àwọn agbófinró ni wọn yóò fi gbé tí wọ́n á máa fi ìyà jẹ lọ́nà àìtọ́ tí wọ́n tún máa fi ojú rẹ̀ rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ní àtìmọ́lé wọn. Ó ní kàkà bẹ́ẹ̀ ó yẹ kí bàbá ọ̀hún Afẹ́ Babalọ́lá kí wọ́n fi ẹsẹ̀ òfin tọ́ kí wọ́n sì gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ níbi tí àwọn méjèèjì tí wọ́n ti lọ́ọ́ máa wo adájọ́ lójú kòrókòró. Ó ní síbẹ̀ bàbá òṣèyí ó ní kẹsì wàá máa wò ó bàbá Afẹ́ Babalọ́lá yìí ó ní ó jẹ́ wípé àwọn náà ti bu ẹnu àtẹ́ lu irú ìwà yìí sẹ́yìn tó jẹ́ wípé wọ́n ti sọ̀rọ̀ sí àwọn ènìyàn tí wọ́n wúrú wà tí bàbá wù yìí. Ó ní ó ṣe tún wá jẹ́ irú wọn. Ó ní wọ́n wu ìwà yìí pé èyí kò bá òfin mu tó bẹ́ẹ̀ náà ló tún fẹnu bà wípé àwọn agbófinró ó ní wọ́n ń lò láti fi ìyà jẹ àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ní kẹ́ẹ̀tún máa mọ̀ ti olórin tàkasúfè kan ètò porúkọ rẹ̀ ní Speed Darlington èyí tó náà ti wà ní àhámọ́ àwọn agbófinró láti bí ọ̀sẹ̀ kan gbáko báyìí lórí wípé òun àti olórin tàkasúfè Burna Boy ó ní wọ́n jọ ní èdè àìyedè tí wọn kò sì fi àyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò sì mú lọ sí ilé ẹjọ́. Tẹ́ ẹ bá sì gbàgbé Délé Fárótìmí ó ní ọ̀rọ̀ rẹ̀ ń jà rìnrìn káàkiri orí ayélujára báyìí lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó bà orúkọ àgbà agbẹjọ́rò Afẹ́ Babalọ́lá ó bà orúkọ rẹ̀ jẹ́ nínú ìwé èyí tí arákùnrin Délé Fárótìmí yìí tó kọ síta kan tó wá fi páńpẹ́ òfin gbé ní iléeṣẹ́ rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó tó sì síbẹ̀ taari rẹ̀ lọ sí ìpínlẹ̀ Èkìtì nínú èyí tí adájọ́ ti ní ẹ lọ rèé fi sí àtìmọ́lé títí di ìgbẹ́jọ́ rẹ̀ tí yóò fi máa tẹ̀síwájú. Dèjì Adéyanjú wá sọ di mọ̀ pé gbogbo irú ìwà tí wọ́n wù yìí ó ní kò bá òfin mu tí kò sì dáa tó láti máa lo àwọn agbófinró gẹ́gẹ́ bí pàṣán fáwọn tán jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àtàwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó wá pe gbogbo àwọn agbófinró wípé ẹ̀yin náà ẹ̀rọ orí yín ẹ pààrọ̀ àti ọ̀dọ̀fínú yín papọ̀ ẹ má ṣe ẹrù àwọn olówó àbí bọ̀rọ̀ kìnní tí wọn yóò wá máa dà yín ní rìbàrìbà bí ìgbà tó jẹ́ wípé ẹ̀yin gan fúnra yín ẹ mọ òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀fọ̀ ńlá àti ọ̀fọ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní ikú bàbá Àjàní Bello jẹ́. Gómìnà ìpínlẹ̀ Kwara ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí a ṣe fi ìròyìn náà léde ní ọ̀sán èní nínú ìta àti sọ di mímọ̀ pé ẹni tó jẹ́ àfàgbà ní ilẹ̀ Káàárọ̀ Òjìrè tó tún láàmìlaka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìyún Alhaj Muideen Àjàní Bello ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tí ó ṣe bàbá náà ní ìlú rẹ̀ tí ń ṣe Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. níṣe ni gómìnà ìpínlẹ̀ Kwara èyún Abdulrahman Abdulrasaq ni ó ti wá fi ohùn léde látẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Kwara Rafiu Ajakaye. Ó sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bàbá Àjàní Bello òun ló lo ìgbé ayé rẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn Islam tó sì ti fi tún ayé ọ̀pọ̀ ènìyàn ṣe látàrí ìwàásù rẹ̀ èyí tó jẹ́ ti olódodo tó máa ń ṣe. Oníbo ni bàbá náà kò ṣàìmọ́rọ̀ bà lẹ́gbà tí bá ń ṣe ìwàásù ní àsìkò tí ń bẹ ní orílẹ̀ alàyè. Ó ní ó ti fi ìwàásù rẹ̀ tún àwọn elétò ìjọba ṣe bẹ́ẹ̀ náà ló ti fi tún oríṣiríṣi ilé ló ti fi tún tò. Ó ní ọ̀fọ́nlá àti àdánù tó tóbi jù lọ ó ní ìpapòdà bàbá yìí fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀. Ó wá bá wọn mọ̀lẹ́bí àti àwọn ará rẹ̀ kẹ́dùn bẹ́ẹ̀ náà ló tún sọ wípé kí àwọn ìjọ Ansarudeen kí wọ́n kú ara fẹ́ra ku bàbá náà tí ó di olóògbé kò ṣàìsí ládùúrà pé iwájú tí bàbá kọjú sí yóò dára kọ́lọ́run ọba Allah kó fi bàbá náà sí àlìjánnà kí àwọn tó sì fi sílẹ̀ lẹ́yìn kí ẹ̀yìn náà kó má bàjẹ́. níta gbọ́ ni pé wọ́n ti sin bàbá Àjàní Bello sí ilé wọn èyí tó wà ní Àkóbọ̀ tí ń ṣe ìpínlẹ̀ ní ìlú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Fún ìgbà ẹ̀kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọ̀sẹ̀ kan péré ìbúgbàmù àdó olóró tún ti wáyé ní ìpínlẹ̀ Zamfara láàrin ọjọ́ méjì síra wọn. Kò tí ì ju bí ọjọ́ méjì lọ tá a mú ìròyìn wá fún wa wípé ìbúgbàmù àdó olóró èyí tí àwọn agbésùmọ̀mí tán bò mọ́lẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Zamfara ó ní àwọn ènìyàn náà fi ara gbọgbẹ́ tí ọ̀pọ̀ náà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìbúgbàmù ọ̀hún pẹ̀lú bí àwọn tí wọ́n ṣe ìrìn àjò bí wọ́n ṣe gun orí àdó olóró náà kọjá tó fi dún gbàù tó sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. lénìí níṣe ni ìròyìn míì ló tún ti jáde láti iléeṣẹ́
Zagazola Makama ẹni tó ń rí sí ìwà ìgbógun ti àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Chad níbẹ̀ ló ti fi ọ̀rọ̀ náà léde lójú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti sọ di mọ̀ pé ìbúgbàmù míì olómọ̀ tún ti wáyé lẹ́nìí ní òpópónà Màlélè tí ń ṣe ìpínlẹ̀ Zamfara ó ní lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì lè sọ iye ẹ̀mí àbí iye ènìyàn tí ó fi ara pa látàrí ìbúgbàmù náà èyí tí ó ṣe ẹlẹ́ẹ̀kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọ̀sẹ̀ kan ṣoṣo tí ìbúgbàmù ọ̀hún tó ń dún ní léraléra ó ní àwọn táwọn wà nídìí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ó ní wọn kò tí ì fi ojú ara wọn hàn dé tí kò sì sẹ́ni tó sì mọ̀ ó ní ṣùgbọ́n níta gbọ́ ni pé àwọn agbófinró ní àwọn ikọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kóra wọn jọ tán jẹ́ agbésùmọ̀mí lákúráwá ó ní wọ́n wà ní ìdí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìwádìí sì ń lọ lórí àwọn ènìyàn náà láti fi hàn sójú ayé. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ondo ti tẹ àwọn afurasí méjì tí wọ́n lọ́wọ́ nínú ikú adarí fún ètò ìpolongo ìbò Lucky Ayédatiwa èyí tí wọ́n gbẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Àwọn ọmọ ilẹ̀ Àríwá méjì tí wọ́n jẹ́ Haúsá ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n pe orúkọ ẹnì kínní ní Muhammadu Shehu nígbàtí ẹnì kejì sì jẹ́ Abubakar Umaru ó ní wọ́n ti ń jẹ́wọ́ báyìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó sì ní àwọn mọ̀ nípa ikú tó pa ẹni tó jẹ́ olùpolongo ìbò fún Lucky Ayédatiwa ìyún Excel Alaba èyí tí ìròyìn tó fi léde tẹ́ ẹ bá sì gbàgbé Excel Alaba ó ní wọ́n ṣe ikú pa ní inú oṣù kẹrin ọdún tí a wà yìí lásìkò tí wọ́n múra sílẹ̀ fún ètò ìdìbò ìpínlẹ̀ Ondo èyí tó wáyé nínú oṣù kọkànlá tá a lò sẹ́yìn yìí ní agbègbè tó pè ní Súpàrè Àkókò ìjọba ìbílẹ̀ Àkókò South West ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó ti dẹ́mi arákùnrin náà ní ègbodò nínú àlàyé tí Fúnmiláyọ̀ Ọdúnlámì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo èyí tó ṣe ó ṣe ní àlàyé bí ọwọ́ ṣe bá àwọn afurasí méjèèjì ọ̀hún ó ní lásìkò tí àwọn agbófinró tí wọ́n yẹ àwọn ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ wò finifini ó ní àárí ọkọ̀ bọ́mbà kan ọmọ kan èyí tí ó kó àwọn ènìyàn sí inú rẹ̀ tó sì dá ọkọ̀ náà dúró wọ́n ní ara Muhammadu Shehu ara Abubakar Umaru ó ní kò balẹ̀ lásìkò tí àwọn agbófinró náà ṣe àyẹ̀wò nínú ètò onímọ̀ tó mú wọn kí wọ́n sọ kalẹ̀ nínú ọkọ̀ ọ̀hún tán sì pé jókòó níbi tá ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé ibo ló ń lọ ibo ló ti ń bọ̀ ó sọ dímọ̀ pé ọwọ́ níbi tí òun lọ báyìí o lásìkò tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ń lọ lọ́wọ́ ó ní àtẹ̀jíṣẹ́ kan olóhùn èyí tá a mọ̀ sí voice note ní WhatsApp ló wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà wọ́n gbọ́ àtẹ̀jíṣẹ́ ọ̀hún nínú èyí tí Muhammadu Shehu tó ti sọ di mímọ̀ fún wípé ọ̀rẹ́ wò ó ara nǹkan gásà mi ń lówó lọ́wọ́ lásìkò yìí ǹjẹ́ a rí iṣẹ́ ìjínigbé kankan tá a lè lọ ṣe tó lè fún wa ní owó tabua ọ̀rọ̀ tí ó fi ránṣẹ́ sí Abubakar Umaru ní báyìí ni àwọn agbófinró náà wọ́n ṣe fi páńpẹ́ òfin mú Abubakar Umaru tí wọ́n sì tan Muhammadu Shehu náà wá tí wọ́n fi páńpẹ́ òfin mú wọn àwọn méjèèjì jẹ́wọ́ pé àwọn ti jingiri nínú ìwà ìjínigbé gba owó ìtúsílẹ̀ àti ìpànìyàn oníkẹ́ mọ̀ wò wá ilẹ̀ Haúsá náà òun láti wá sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire yìí tá a ti ń ṣiṣẹ́ wa ìgbà tán bí léèrè pé àwọn àyẹ̀wò lẹ ti tọwọ́ bọ̀ tí ọwọ́jà iṣẹ́ burúkú yín tó ti dé wọn kò ṣàì mẹ́nuba oríṣiríṣi ìpínlẹ̀ nínú ìta àti rí ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Niger Àkókó ìpínlẹ̀ Ọ̀ṣun Ifọ̀ Ọ̀ṣun Ìpínlẹ̀ àti Ọ̀wọ̀ tí ń ṣe ìpínlẹ̀ Ondo pẹ̀lú àkàkà ìmọye ìpínlẹ̀ míì tí wọ́n mẹ́nubà nígbà tí Fúnmiláyọ̀ Ọdúnlámì tí ó mọ̀ ṣe àlàyé ọ̀nà àwọn méjèèjì ti wà ní àtìmọ́lé àwọn báyìí o táwọn sì ti ń gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe kọjú wọn sílé ẹjọ́ àwọn sì ń wá àwọn akẹgbẹ́ wọn tó kù tí wọ́n jọ wu ìwà burúkú ọ̀hún. Ní ìpínlẹ̀ Kwara ọmọ ọdún mẹ́sàn-án kan ló ṣe bẹ́ẹ̀ dáná sun ilé bàbá rẹ̀ lásìkò tó ń fi ìsáná ṣeré pẹ̀lú báńgà ní ilé tó wà ní nọ́mbà 52 Mandate Housing Estate nílùú Ìlọrin tí ń ṣe olúlu ìpínlẹ̀ Kwara ó ní ìjàmbá iná náà ni ó ti wáyé gẹ́gẹ́ bí àlàyé tí alukoro àjọ panápaná
Hasan Adékúnlé èyí tó ṣe ó sọ dímọ̀ pé ọmọ ọdún 9 tó jẹ́ ọmọkùnrin ó ní ó sá iná sí ní tí à ń pè ní báńgà ṣùgbọ́n gbà tó gbọ́ ìró ọkọ̀ bàbá rẹ̀ òun ló sáré pa iná ọ̀hún ló ní àìmọ̀ tiẹ̀ kò mọ̀ wípé iná ti wà ní orí báńgà tó sá náà tó sì sáré jù sí abẹ́ ibùsùn wọn nínú èyí tí kò fẹ́ jẹ́ kí bàbá rẹ̀ mọ̀ kó má bàa fìyà jẹ bí bàbá ṣe wọlé látàrí ìdùnnú tí ń bẹ lára bàbá náà níṣe ni ó pa láṣẹ wípé gbogbo wa ẹja jáde ká lọ rèé ṣe fàájì báyìí ni ó ṣe ju báńgà náà sí abẹ́ ibùsùn tí wọ́n sì lọ ṣe fàájì náà nínú èyí tó jẹ́ wípé kó tó di pé wọn yóò padà dé iná báńgà ló ti ràn mọ́ ibùsùn tá a mọ̀ sí fóòmù tó sì ti sọ iná dorin tó ń kọ́ lọ ní yáyáyá ìgbà tí wọn yóò fi padà dé iná náà ti jó gbogbo ilé náà kanlẹ̀ tó ti di eérú tí kò sì sí nǹkan kan tí wọ́n rí mú jáde nínú ilé ọ̀hún. Hasan Adékúnlé wá rọ gbogbo àwọn òbí àti alágbàtọ́ wípé lásìkò táwọn ọmọ wà ní ọlídé yìí àti tí wọ́n múra sílẹ̀ fún ọlídé ní ilé ìwé wọn ẹjẹ́ àyà ikọ̀ ojúlá alákànfin sọ́rí ní pàápàá jùlọ lásìkò tí ọdún lọ sópin yìí torí wípé àsìkò yìí ni wọ́n máa ń ta báńgà náà tí máa ń tà jù ẹ ṣe kìlọ̀ fáwọn ọmọ yín ẹ ṣe àlàyé fún wọn ewu tó ń bẹ nínú báńgà yìí àti kán máa fi ìṣáná kán máa fi ṣeré ká lè dáàbò bẹ̀mí àti dúkìá wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tó ṣe ní kàyéfì tó sì ṣe ní léèmọ̀ kan lélẹ́yìí pẹ̀lú bí ọmọ ọdún 15 years bó ṣe fi májèlé sóúnjẹ akẹgbẹ́ rẹ̀ ní iléèwé láti gbẹ̀san ìwà tí ìyá ọmọ náà tó hù sí i. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe fi ìròyìn náà léde síta wọn kò mẹ́nuba ilé ìwé tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n sọ di mímọ̀ wípé ọmọ ọdún 15 kan ó fi májèlé tá a mọ̀ sí sniper sí inú oúnjẹ akẹgbẹ́ rẹ̀ ní inú yàrá ìkàwé ṣùgbọ́n ọmọ náà ó ní orí kó yọ tí kò jẹ oúnjẹ ọ̀hún táṣìírí ọ̀rọ̀ náà tó fi tú nígbà tán bí ọmọ ọdún 15 tó hu ìwà burúkú ìlérè ó sọ di mímọ̀ pé ìyá ọmọ òun ló lu òun ní nǹkan bíi oṣù 4 sẹ́yìn tó lù onílùkulù látàrí pé ìyá òun fi ẹjọ́ òun sùn tó sì bá òun wí ṣùgbọ́n tí inú òun kò dùn sí i òun wá wò pé bí apá ò bá ṣàkáràbà apá ṣàká èèkan ìdí rẹ̀ èyí ló sì fà á tó ń fi ṣe bẹ́ẹ̀ rò ó lọ sọ́tún rò ó lọ sósì tó fi májèlé sí inú oúnjẹ akẹgbẹ́ rẹ̀ ọ̀hún. Báyìí ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wa ní ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ ọ̀rọ̀ Ọlọ́run o ká sì máa ṣe wọ́n ní kìlọ̀ nípa ewu àtàbùrú tí ń bẹ nínú àwọn ìwàkiwà èyí tí wọ́n lè máa gbèrò lọ́kàn láti ṣe. Ó la dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ọmọ náà kò jẹ oúnjẹ ọ̀hún bó bá ti jẹ ní tá à ń sọ yìí ó ń kọ́ la àbámọ̀ wí o gbogbo òbí àti alágbàtọ́ ẹja ya ikọ̀ ojú ni alákànfin sọrí lórí àwọn ọmọ wa. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún ka sí ti ìgbọ́ yín òun náà ni àyànfẹ́ Elédùmarè akí oníyan wípé ẹ̀ṣẹ́ ọlọ́kẹ́ ẹ̀ṣẹ́ yín tẹ́ bá a fìfẹ́ jẹ́ náà ẹ máa kọ́ ìbínú ẹ kó àdúró ti gbogbo gbà àníyé kí yín torí pé yín lẹ̀ ń dúró tì wá táwa náà fi ṣe bẹ̀bẹ̀ tá a fi ń dábí ẹdun tá a fi ń rọ̀bí òwe lórí ìkànnì tá a wọ̀ yìí tẹ́ ẹ báyìí ti subscribe bóyá ẹ̀sẹ̀sẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ bá wa tẹ subscribe síbẹ̀ tẹ́ ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ẹ tẹ notification yín bí ìròyìn náà bá ti ń balẹ̀ yóò lè máa dé ti ìgbọ́ yín lóòrèkóòrè lórí gbogbo ìròyìn tá a mẹ́nu báyìí tó bá kàn yín jù ńbẹ̀ ẹ fi sínú comment section ayé ò máa dá yín lò ní wàrà sísà. Bákan náà tẹ́ bá ní ọ̀rọ̀ kan àbí ìròyìn kan tẹ́ fẹ́ ká bá yín pẹ̀kẹ́lù ká bá yín wí jáde síta káyé gbọ́ ẹ kàn sí wa lábẹ́ aṣọ lórí ìkànnì yìí láṣẹ lọ́wọ́ Elédùmarè àtẹ̀mí àtẹ̀yìn irú ayọ̀ la máa gbọ́ síra wa o àní gbúrò àbúrò síra wa títí dìgbà tá a tún máa pàdé mo kí wa pé ó dàbọ̀ oorun ayọ̀ báyìí òun láwùjọ sùn.